tó ẹ̀yin ènìyàn wa a kú bójúọjọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba tó nìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba ajíkọjọ́ kúdà yóò máa wà pẹ̀lú gbogbo wa o, kò ní jẹ́ ká rí kò ṣe dáadáa. Ọba àjíkẹ́, ọba àjíkẹ́, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpè, agbẹnimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba lọ́gọ́lọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò, àbọ̀ ọ̀gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn. Elédùmarè a kí ọ, a yìn ọ́. Máṣáláṣá aládùúró tí ilẹ̀ Yorùbá kó yọ wá nú ọ̀fìn, yọ wá kúrò nínú wàhálà ìlò, kó sì gbé wa lékè ọ̀tá. Torí bá àwọn akọni obìnrin, àwọn akáṣọ lérí mọ́rẹ̀ẹ̀rù obìnrin bàmùbàmù tán yànyàn, ìbá wọn o, kájẹ́ ká ọ̀rọ̀ ọ̀dẹ̀lẹ̀ Yorùbá ogún. Láàlú ògiri òkò, òbẹ̀lẹ́kún sunkún kẹ́rù òbẹ̀lẹ́kún, ọba lásọ̀rọ̀ tí ò tó dẹ́sẹ̀ ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀, ó ní mi sú mi láàárọ̀ yẹn sùn fún ẹbọra ti jẹ́ látọ̀ pa. Láàlú dọwọ́ rẹ̀ mọ́jìlẹ̀ Yorùbá dàrú, mọ́jà rí kò ṣe dáadáa nílẹ̀ Yorùbá, ìlà ìlò mọ́jọ kọlù lẹ̀ Yorùbá, ọ̀gẹ́rẹ́ ilẹ̀ ó dọwọ́ rẹ̀. Ilẹ̀ mọ́jà ṣe ọ́tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ́jà gun ayé, mọ́jà ogun alẹ́sẹ̀, mọ́jà jẹ sọ́fì àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀, ẹni tá wàá ṣẹ̀ tá bẹ̀ tí ò ní gba Elédùmarè ó dọwọ́ rẹ̀, mọ́jà bárù wọn tó. Àwọn sólà wa ló kún sí nítorí àkókò tá a wà tí iná ò fi bẹ́ẹ̀, tóòrùn ò fi bẹ́ẹ̀ yọ, tí gbogbo ẹ̀ dúdú biribiri. Tipátipá láà tó fẹ́ rọrùn lákòókò tá a wà yìí. Gbogbo èèyàn ẹ ti mọ̀ pásítọ̀ àsìkò tá a wà yìí, àsìkò tí òjò ń rọ̀ wọ́tọ̀wọ̀sọ̀ lọ́dọ̀ wa ni. Oòrùn ò fi bẹ́ẹ̀ yọ, sólà ọ̀rẹ́ agbára gbà dáadáa. Àmọ́ lè jẹ́ ni àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná dẹ̀ ní ìjẹta náà ti fún wa nágbẹ̀yìn. Ọlọ́run kó ṣàánú wa ní orílẹ̀-èdè Nàìjíríà, kọ́lọ́run jẹ́ kí gbogbo nǹkan wa kó mọ́ ọ lọ dédé bá ṣe fẹ́. Tó gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe pé a mú àwọn ọ̀rọ̀ kan wá lẹ́nu. Nínú àwọn fọ́nrán kan ló jáde lánàá tí mo gbọ́ tẹ́nìkan sọ̀rọ̀ tí advice olóyè Sunday Igboho wípé kólóyè ò ṣọ́ra wọn pẹ̀lú ìran Yorùbá, pé pàápàá jùlọ ká má ran ìran Yorùbá lọ́wọ́ torí Yorùbá ò ṣe é ràn lọ́wọ́. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fọ́nrán yẹn, kì í ṣe fídíò ni bọ̀ ẹ gbọ́ ibi tẹ́ni náà ti sọ̀rọ̀ àti àmọ̀ràn tó mú wá fún olóyè. Olóyè Chief Sunday Igboho, ẹ má dára yín láàmú wípé ẹ fẹ́ gbọ́ ọmọ Yorùbá sílẹ̀ mọ́. Ṣé rí ọmọ Yorùbá ìjà wọn ò ṣe é gbè? To be very honest with you, sir, you are better off at the other side. Ṣé rí Yorùbá, rather than kí wọ́n máa ronú nǹkan tí ó máa pé wọn, àṣeyọrí ti yín, òun ni wọ́n máa rò. Ṣé rí nínú Bíbélì, arákùnrin kan wà tí wọ́n pè ní Jẹ́pítà. Wọ́n lọ bá Jẹ́pítà ni nígbà tí ìyà ń jẹ wọ́n, ní Jẹ́pítà wá gbà wá sílẹ̀. But ẹ wo nǹkan tí àwọn ọmọ Yorùbá, ẹ wo nǹkan tí wọ́n ń ṣe. Pẹ̀lú gbogbo tí ẹ ń ṣe fọ́mọ Yorùbá, oríṣiríṣi lóníkálukú ń sọ. Wọ́n ya fíìmù ni, fẹnuwó géètì ni wọ́n. Kò sí nǹkan kan tó lè ṣe, wọ́n ń fẹnu ni because ẹni tí wọ́n máa jẹ lọ́n wá kiri. Bàbá, you are better off. Àwọn ọmọ yín wọ́n máa jèrè yín, ẹ dẹ̀ máa jèrè àwọn ọmọ yín lórúkọ Jésù Kristi. Ẹ má dààmú ara yín. Ọmọ Yorùbá ò ṣe, wọ́n ti bá ìyà àti òṣì, wọ́n ti bá múlẹ̀. Kò sẹ́ni tó lè jà fún wọn. Ẹ̀yin náà ẹ wo history now. Ẹ wo Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ẹ wo MKO, ẹ wo history fúnra yín náà. Ẹ wo àwọn bàbá tí wọ́n ti jáde láti jà fún ọmọ Yorùbá. Rather than kí ọmọ Yorùbá kí wọ́n mọ rírì, kí wọ́n mọ iyì wọn, but that is not what they are doing. Nǹkan tí àwọn tó ń jà fún wọn máa dà lọ́la, òun ni problem ọmọ Yorùbá. Nítorí tí kíni, owú àti ìlara ó jẹ́ nǹkan tó ń gbénú ayé ọmọ Yorùbá.
ẹ láìkẹ́ ṣíà ẹ bá mi pín kan olóyè Sunday Igboho ó dìgbà o olóyè Chief Sunday Igboho. ṣe rí àmọ̀ràn mi kò ní pọ̀ lápọ̀jù mo kàn fẹ́ kí nǹkan kan kó jọjọ yé gbogbo wa lówùúrọ̀ yìí ní tó gbé mi wá ẹni tó ṣe fọ́nrán yìí kì í ṣe ọmọlúàbí Yorùbá ni kì í ṣe ọmọlúàbí ni kì í sì ṣe ìṣẹ̀dá kó jẹ́ ọmọ àlè ilẹ̀ Yorùbá mo fẹ́ kí fọ́nrán yìí náà kó kan ẹni tó sọ̀rọ̀ yìí lára torí kò dárúkọ ara ẹ̀ ọmọ àlè ilẹ̀ Yorùbá ni kì í ṣe ẹni tí orí rẹ̀ pé ẹ̀kan ń wò báyẹn ní wíwà jẹ́ pé orí rẹ̀ pé orí rẹ̀ ò pé kankan kí ni contribution tí bàbá ńlá bàbá tiẹ̀ ti fílẹ̀ rí nílẹ̀ Yorùbá tó jẹ́ lógún tí wọ́n ń bà nínú jẹ́ tó jẹ́ pé Yorùbá wá padà fi ẹ̀san burúkú san àwọn bàbá rẹ̀ kó tó máa sọ ọ̀rọ̀ tí ń sọ yìí ara tá à ń wénu ìwọ́n ń bọ́ àwọn èèyàn kan pé Yorùbá ò ṣeé gbèjà ṣé òun ò sí lára àwọn Yorùbá tí ò ṣeé gbèjà ṣé tó sọ òun so encourage olóyè Sunday Igboho ni àbó discourage ẹ̀ kó irú àwọn eléyìí ní sábà gbọ́ pé ogun kólẹ̀ Yorùbá inú wọn máa dùn ní pé Ọlọ́run ṣeun àṣọ bẹ́ẹ̀ gbogbo kó wọn irú wọn rèé irú àwọn tá à ń sọ nìyí torí ẹ̀ mo fẹ́ kó lọ yé yín dáadáa ẹ̀yin tẹ́ ń pín fún tẹ́lẹ̀kẹ́ máa pín káàkiri tẹ́ pín wá sọ́dọ̀ mi ẹ̀yin náà ẹ ro èrò yìí dáadáa níjọ́ tẹ̀yin ti wà nílé ayé ẹ̀yin ti rí yẹn kan tí ọ̀rọ̀ rẹ̀ gún lọ straight rí gbogbo ara la máa ń sọ pé kò sí bá a ṣe fẹ́ ṣe láyé tá a dẹ́kun ìbòlò tí ò ní rùngbẹ́ Yorùbá ló sọ bẹ́ẹ̀ òwe tí bàbá wa pa lórí àárín yẹn pọ̀ o wọ́n ní kò sí bá a ṣe dẹ́kun ìbòlò Yorùbá ńlá mo sọ o kò sí bá a ṣe dẹ́kun ìbòlò tí ò ní rùngbẹ́ láyé òde òní Yorùbá John nìyẹn tí òde òní ni pé kò sí bá a ṣe ṣe ẹ̀fọ́ ìbòlò tí ò ní run igbó sì máa rùn lára rẹ̀ pé inú igbó lẹ ti lọ jẹ́ fún ẹ wá òun náà fi sọ pé kò sí bá ṣe dẹ́kun ìbòlò tí ò ní rùngbẹ́ ìyẹn jẹ́ ní kò sí bá ṣe rìn títí torí ò ní mì ó jẹ́ ìkejì Yorùbá tó fẹ́ kẹ́ mọ̀ mo fẹ́ fi ṣàkàwé bí àjò yẹn ṣe rí ni nígbà tá à ń pariwo ẹ wo bí Olúyọ̀lé kọlọ́wọ́ bá ló bá dẹrẹ̀ fáwọn ẹni rí bàbá wa Olúyọ̀lé tilẹ̀ Ìbàdàn ẹ wo ipa ribiribi tó kó nú kílẹ̀ Yorùbá má bàa bọ́ sọ́wọ́ àwọn Fúlàní ṣé ẹ mọ̀ pé àwọn ọ̀ràn kan bẹ nínú ẹ̀yà Yorùbá lónìí tó jẹ́ àwọn ọ̀ràn kan tí ó mọ̀ rí pé Olúyọ̀lé ṣiṣẹ́ bàbá mi ṣé ẹ rẹ̀ pé gbogbo yẹn pátá tí nínú wọn dùn sí ṣé irú àwọn Ajíkòbí tí Olúyọ̀lé ní káwọn jagunjagun rẹ̀ ó mú lóyè tí wọ́n mú lóyè wá ká máàfin lójú ogun Jálumi ojú ogun Òṣogbo sorry irú àwọn aràn yẹn kọ́ ojú wo lẹ fẹ́ ká máa fi wo Olúyọ̀lé bó ṣe rí káàkiri nu nígbà yí Awólọ́wọ̀ get 78% or let's say 80 or 90% interest Yorùbá àwọn Yorùbá tó tẹ̀lé wọ́n wọ 90% 10% tí ò tẹ̀lé Awólọ́wọ̀ nítorí àtijọ́ àti wọn tí wọ́n ní àdìdá wọn mọ̀ ṣùgbọ́n lọ́kàn ara wọn wọ́n mọ̀ pé Awólọ́wọ̀ dáa báyé ṣe rí lọ nìyẹn bó ṣe rí káàkiri ayé nìyẹn kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ṣùgbọ́n láti wá jókòó sí kọ̀rọ̀ bìkan mọ advice olóyè wípé kó ṣọ́ra rẹ̀ pẹ̀lú ìran Yorùbá kó má ràn wọ́n láàmú lọ́wọ́ mọ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe fún Yorùbá tó Yorùbá ò fi bí sú ni sólóyè ó sọ pé àwọn ò mọ̀ ni má fi bí sólóore ní Yorùbá gbogbo àwa tá a dúró ìta ń ṣe kìràkìtà lọ́rọ̀ ọ̀rọ̀ Yorùbá láàmà má fi bí sólóore ní Yorùbá àdẹ́kẹ́ àwọn ọmọ òde òní àkẹ́ gbogbo wa láàmọ̀ kábí mọ́lẹ̀ Yorùbá lónìí yóò mọ̀ pé àfi bí sólóore ní Yorùbá ṣùgbọ́n níbodè òkè tábà láàmọ̀ wọ́ran ṣé Fúlàní ní wàá gba Yorùbá lọ́wọ́ wàhálà àbí Ìgbò ní wàá gbà wá lọ́wọ́ wàhálà àbí Nupe ní wàá gbà wá lọ́wọ́ wàhálà
ìdí rẹ̀ ní káwọn èèyàn ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n bá sọ ẹni bá mọ arákùnrin rí ẹ kìlọ̀ fún gidi gan ẹ kìlọ̀ fún tí Yorùbá ò bá yé kó dẹ́kun àti máa dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí Yorùbá ò bá yé dáadáa ẹni kó dẹ́kun ẹ̀. Yorùbá Bánjí Akíntóyè ṣé ẹ̀ mọ̀ tantrum tó máa ń jù sí bàbá Bánjí Akíntóyè ni ṣé bàbá wa dẹ́kun àti máa dá sọ̀rọ̀ Yorùbá ṣó dẹ́kun àti máa ru ọ̀rọ̀ Yorùbá lórí. Arákùnrin tí Yorùbá ò bá yé yín ẹ lọ bẹ̀rẹ̀ láti Abídí o ẹ lọ bẹ̀rẹ̀ láti Abídí tó dára pé Yorùbá ò yé yín mọ́ ẹ ti kó lẹ́yìn tipẹ́ láti máa múra advice yẹn wá fún olóyè Sunday Igboho tẹ́ ẹ mọ̀ pé ojoojúmọ́ lolóyè ń sọ fún yín pé kò sí ní tẹ́ẹ̀sì ilẹ̀ Yorùbá ìṣẹ̀bi ò ní yóò bàjẹ́ lójú tòun ṣé ẹ rò pé olóyè ò máa ti ń ṣe ni àbí kò gbọ́ Yorùbá débẹ̀ àbí gbogbo àwọn tí ń sọ̀tà olóyè Sunday Igboho ṣé wọ́n ṣe Yorùbá ni. kólóyè tó dá sọ̀rọ̀ Yorùbá nation ó ti lọ́ta nílẹ̀ Yorùbá kólóyè tó dá sọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá ló ti lọ́ta ìyẹn ò ní lára láti má dá sí ṣùgbọ́n láti máa jáde pé àwọn fi ibi sú pé kíni bólóyè bá stop lónìí ẹlòmíì ò dìde ìgbàgbọ́ tó lóyè ní nìyẹn tí fi ń ṣe pé bóun ò ṣe ẹlòmíì ò ṣe. nígbà táwọn bàbá tàná tí wọ́n jagun 1840 wọ́n jagun Jálómi wọ́n jagun Òṣogbo wọ́n ṣe gbogbo ẹ̀ sáwọn àmì ò máa jà lónìí sáwọn àmì ìsáàjà lónìí. wọ́n pa Balógun kan ní Gbàjà Balógun Gbàjà ẹ lọ bí dáadáa ọkùnrin ogun ní àwọn Fúlàní ló padà pa wọ́n tàn pa ni wọ́n tàn jáde kúrò nílé Yorùbá wọ́n lò láti fi tàn jáde kúrò nílé tí wọ́n fi lọ tàn pa nítorí pé ó disturb wọn òun ni ò jẹ́ kí ogun Fúlàní ó ti jẹrí wọn ní Ìfẹ́lódùn ní Kwara láti ọdún yìí. bọ̀ ìgbésẹ̀ tí wọ́n rí máa yẹ tàn pa òun lẹ́rí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó gbogbo Òkè Ọdẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbogbo abáńlá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún àwọn ìlú yẹn lọ nítorí pé ọwọ́ ti tẹ Balógun. ṣé kìí ṣe Yorùbá ló ṣàfihàn rẹ̀ ni ṣé gbà tí Balógun wá lọ ṣé àwọn àmì ò dìde lénìí láti jà fáwọn tó kù bó ṣe rí káàkiri ilẹ̀ nìyẹn kì í ṣe bíbá yìí nìkan bó ṣe rí káàkiri ilẹ̀ nìyẹn kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan kò síbi tí wọ́n ti kádì alẹ́ kò sínú ọ̀nà tí ń bẹ láyé tí rúre ò sí. ẹ̀wọ̀n jáde ẹ̀wọ̀n advice olóyè Ìgbòho pé kó jẹ́ mójútó àwọn ọmọ rẹ̀ kó má dààmú ara rẹ̀ mọ́ pé Yorùbá ò ṣe é gbé níjà Yorùbá ò dáa táwa ni kó lóyè ò gbé níjà o dèdèrìn tí ń sọ̀rọ̀ ta ni kó lóyè ò gbé níjà Nupe ni kó gbé níjà àbí Tápà àbí Kaduna àbí àwọn ará Sokoto ló yẹ kó lọ́ máa gbé níjà ẹ̀yin amọ̀kùn mẹ́kọ tẹ́ ẹ̀ mọ tó yẹ kẹ́ fowó yín ṣe ẹ̀yin advice olóyè pé kó má dá sọ̀rọ̀ Yorùbá mọ́ ọ̀rọ̀ táwa ni kó má dá sí. ara àwọn ẹ̀dá tá à ń sọnù ti ń bẹ láàrin wa tá a dá mọ̀ ṣé ẹ ti rí pé nígbà tí ó sọ̀rọ̀ náà kò gbójú síta ó bó sí kọ̀rọ̀ ni gbogbo bá ṣe ń sọ̀rọ̀ tó tá à ń pariwo pé olóyè ìwọ̀n nígbà tá a sọ pé olóyè ó lọlẹ̀ Kwara àwọn èèyàn advice ni pé káyà olóyè ó ṣọ́ra o torí àwọn ará Kwara kí wọ́n jẹ́ pé wọ́n fẹ́ gbé ejò òru sán mo mọ̀ pé olóyè náà ó ti rí káàkiri kọ́mẹ́ǹtì yẹn ìyẹn yàtọ̀ ìyún ni pé a nífẹ̀ẹ́ rẹ̀ àfẹ́ kí nǹkan ó ṣe ṣùgbọ́n kì í ṣe káwọn sọ pé má dá sọ̀rọ̀ Yorùbá mọ́ ọ̀rọ̀ táwa ni kó lóye ò má dá sí wèrè amukun mẹ́kọ tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ta ni kó lóye ò dá sí. ṣé ẹ mọ̀ pé torí ìran ìkànnì lọ́lọ́mọ fi gbé yẹn kan dìde ni irú yín ni ẹ wà ń pa agbára ẹ ní rántí àwọn èèyàn yín mọ́ ẹ wo orú ẹ tó sọ̀rọ̀ yìí ẹ lọ wo ìrìn àjò rẹ̀ lágbólé bàbá tó ti bí ó lè má mọ̀ dájú kankan bẹ̀ torí irú èèyàn tó jẹ́ nìyẹn àwọn ṣálótìǹkà àwọn dẹ̀dẹ̀rìn ẹ̀yin ènìyàn mi ó ti lọ báwọn lápá abẹ yẹn lára táwọn wí tà ń sọ gọ́vnọ̀ Niger State lórí ọ̀rọ̀ insecurity tá ń pariwo pé ọ̀rọ̀ Fúlàní
ẹ wo gómìnà Niger State màá mú fọ́nrán kan wá bẹ èdè Haúsá ló fi sọ màá wá tú lédè Yorùbá ẹ máa bá wa ká lọ. Na hudu Fulani yan uwana ba kuma barin tsoron ku ba zan faɗa muku duk wanda aka kama aka yi garkuwa da shi a daji in ya fito da ce Fulani suka kama ni to da haka ƴaƴanku da suke can ku yi masu kashedi su dawo cikin al'umma a zauna lafiya babu yadda za a yi a kama mutane a shiga da su daji a karɓi kuɗaɗen mutane a kashe su ku ce ba za a fara jin haushin ku ba a cikin al'umma ana jin haushin Fulani ne a cikin al'umma ba wanda ya hana ku kiwo ba wanda ya hana ku makaranta ba wanda ya hana ku zama lafiya sannan 'ya'yanku sun fita kuma kun san 'ya'yanku ne sun san da suke suna ma mutane barna in ba a same su za a same makasudin wannan abin da ya faru mutane sun fusata ne da irin zaman da aka yi ana zaune tare wani Fulani zai je gayyatar mutane su taso daga Zamfara su zauna kuma kun gansu da bindigogi kuma ba ku tashi faɗa wa jami'ar tsaro ba to idan dai kunne ya ji don kun ga irin wannan fasa gurbi a cikin ku dan ku fita a cikin su ku faɗa musu wayannan mutanen ba namu bane maganar makiyaya da manoma kuma tsakanin titin gwamnati da falwayan lantarki ba kowane mai noma da ya kare noma a wurin hanya ne na tafiya na dan adam da dabba in ba ku so a shiga gonan ku kowa yi noma ya zo bakin titin kwalta wallahi tallahi na ba da dama a ci abincin da suke wurin sannan a kama shi ai kana da iyakanka yan ba neman fada ba ka ɗauko noma ga daji a bayan ka da yawa sai ka ce ka zo bakin titi inda shanu za su wuce sannan ka ci an ci maka abinci an sace shanu an kai daji an ajiye ka shiga da shanu ko ka fito da 100 kai ma bandit ne saboda haka ku bari mu zauna lafiya ku bari a zauna lafiya in sa kai ku sa kanku a boda kada kan dan sa kai ya shigo gari kai ba police ba ne da za ka zo kana duba mutum a kasuwa ka ce kai bandit ne kai kana da sabon waya ka bani kuɗi ko in kashe ka me bambancin ka da boko haram sannan malamanmu masu zuwa suna wa'azi masarautar da ta sa mata iyaka masu mugun aƙida lakurawa su zo su tsaya tsakanin suna ƙara masifa tsakanin da ƙiyayya wai suna wa'azi ƙarya ne sun ga annabi ne da aka haife su salatul fati aka yi shehu usman dan gobe shi ne jaddada addinin musulunci a nan shehu za su kafarta shi wani takarda suka rubuta ina suka karanta duk wanda ya zo da ko masallacin juma'a ne a kulle shi ko masallacin juma'a ne liman ya ce bari kuma ba a kulle shi kama shi zan daure shi duk wani masallaci da tashi ya kawo kiyayya tsakanin musulmi da musulmi ko musulmi da krista ko kabila da kabila mai martaba na ba da a kulle masallacin sannan jami'an tsaro ko kama shi ko kawo shi musa shi a yari ya je wa a shi a yari wanda kuna nan ana zaune lafiya wannan ya kulla nan wannan ya kwanta a nan wannan ya kawo kaza har an kashe mutum kusan yaƙi aka yi. ẹgbọ́n nǹkan tí gómìnà sọ tó sọ lédè haúsá tẹ̀ ń wò yẹn ó ń ṣàlàyé fún wa wípé ní gbogbo Niger State pátá gbogbo ibi tí Fúlàní ti hẹ́ẹ̀dì ẹgbẹ́ ni o ìlú náà hẹ́ẹ̀dì ni o kíníkan ni o ó rọ gbogbo wọn lóyè
ọ̀rọ̀ àná nìyẹn o ni mò ń bá yín sọ yìí. Gómìnà Bago ẹ lọ wò dáadáa, gómìnà yẹn ọmọ bíbí ilẹ̀ Tápà ni, Nupe ni. Yóò jẹ́ àkọ́kọ́ tí Nupe ó rúlu Niger State rí. Ó jáde ó lóun ò fẹ́ Fúlàní ní gbogbo tẹ́rítírì òun kan head anything tó rọ́mọ̀ pé wọn ò lóòótọ́. Táwọn à ń sọ fún yín tẹ́yìn táwọn Yorùbá kan tí wọ́n lọ máa gba gbódógbó lọ́wọ́ Fúlàní wọ́n mọ̀ sọ pé àwọn Fúlàní eléyìí dáa, mò ń ti rí nínú kọ́mẹ̀ntì àwọn kan sọ pé àjọjọ dàgbà ni wọ́n dáa. Níbo Fúlàní ti dáa? Níbo Fúlàní ti dáa? Ìtẹ̀tẹ̀ gbọ́ bí wọ́n ṣe tú Ọ̀yọ́, ìtẹ̀tẹ̀ gbọ́ bí wọ́n ṣe gbà lọ́rin, ṣe é sì ń rí sáì pé Fúlàní dáa dòní. Ṣé wọ́n fi irú wà yẹn lẹ̀ dòní tá wà nù ẹ̀? Wọ́n fi ìpànìyàn lẹ̀. Haúsá ń pariwo Fúlàní ni o, Tápà ń pariwo, Benue ń pariwo, gbogbo ìlú ń pariwo. Ẹ̀yin kan lẹ́yìn bá wọn sọ fáwa pé ká máa forí tì pé yẹn dáadáa ni wọ́n nítorí pé ń rí jẹ lábẹ́ àìdá wọn. Torí ẹ̀ ló jẹ́ kí n mú fídíò yìí wá pé kẹ́yìn náà owó dídí gómìnà state kan ló declare wọn pé òun ò gbọ́dọ̀ rí wọn ká jẹ́ olórí bí kankan mọ́. Ṣé ẹ mọ́tò ti fojú wọn rí? Niger State ló ń fún odidi ìlú ìlóúnjẹ àti Benue. Ẹ lọ wo nǹkan tí Fúlàní ti fojú wọn rí mẹ́yẹn. Òun ló jẹ́ kó jẹ́ wọ́n kankan lórílẹ̀‐èdè lẹ́nìí pátáwọn àgbẹ̀báráyè lóko. Tágbẹ̀báráyè ló sóko. Òun ló mú gómìnà yẹn bínú pé òun ò gbọ́dọ̀ rí wọn. Kí tí bá gbé wá lédè òyìnbó kò sọ lédè òyìnbó, èdè tán gbọ́ ló fi bá wọn sọ̀rọ̀. Òun ló jẹ́ kó sọ láwùsá. Èdè tán gbọ́ ló sọ yẹn pé mi ò gbọ́dọ̀ rí jápẹ́tẹ́ ẹsẹ̀ yín pé ẹ̀yin lẹ́ ń sọ lórí nbìkan. Kódà mọ́sálásí ó lò gbọ́dọ̀ rí wọn kọjá pé àwọn ní wọn kírun níwájú. Tẹ́ ẹ̀ bá tì bá wọn fà á dé lẹ́vù yẹn wọn ò ní mọ tí wọ́n ń dá lọ́rùn. Gómìnà state kan ní dán yẹn wò. Ṣé bó dídé ọba àlú yín kan ní gbé wọn kan máa múlẹ̀ tó bá wù wọ́n ni kí wọ́n jẹ sí nílùú tòun táwọn aráàlú sì ń wòran. Ṣùgbọ́n jọ́ tí wàhálà rẹ̀ ò bá dé, tí wàhálà rẹ̀ ò bá wọlé, ojú gbogbo yín ni ó ṣe. Ẹ pé mò ń sọ gbogbo gbà. Ìyẹn lọ bẹ́yẹn. Ẹ̀yin ènìyàn wa ẹ má fi lọ́sọ̀rọ̀ ìlẹ́sùn o. Àwọn ará bí ò mú kékeré. Àṣírí ọ̀rọ̀ ọbẹ̀ nìyẹn, wọn ò mú kékeré rárá pẹ̀lú wa rárá. Kẹ́nìkan tó wá káwá rẹ́yìn kan tó volunteer ara rẹ̀ nílẹ̀ Yorùbá tí ń jẹ́ káwọn máa bẹ̀rù pé àti wọlé Yorùbá ọ̀ràn ńlá ni. Torí náà wọ́n ti mọ̀ pé ọ̀ràn ni láti wọlé Yorùbá wa. Àwọn ilé tí ń bẹ lórí ilẹ̀ wa jẹ́jẹ́ ní kọ́lùkù wọn lọ jẹ́jẹ́. Wọ́n tó bá lọ ní wàhálà lọ́wọ́ alẹ́ ni tí ó kojú rẹ̀ tá a yọ̀ǹda fún. Ṣùgbọ́n gbà tẹ́lẹ̀ àwọn kan bá wọn jáde tán discourage jẹ́ pé ò gbọ́dọ̀ jà. Ṣé ẹ ti mọ̀ pé àwọn amoko mẹ́kọ̀ọ́ nù wa nù? Tá a ti mọ̀ bóyá Fúlàní bàbá tiẹ̀ ní ẹni tí ń sọ̀rọ̀ yìí náà. Tá a mọ̀ bóyá Fúlàní ló bí. Àwọn olórí burúkú. Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Ní màá mú fídíò kan wọlé láìpẹ́ yìí. Jẹ́jẹ́ mọ̀ pé ní gbogbo àgbáyé bàgbáyé bá ilé ayé ṣe tóbi tó yìí, wọ́n ní àjọ tí ń control rẹ̀ tí gbogbo olórí ìlú kọ̀ọ̀kan tí wọ́n ti lọ máa jókòó ṣèpàdé. Áfíríkà nílẹ̀ aláwọ̀ dúdú a ní orílẹ̀-èdè 54 mẹ́rìnléláàádọ́ta. Orílẹ̀-èdè mẹ́rìnléláàádọ́ta ní Áfíríkà ní, that's 54. Ilé tí Nàìjíríà jẹ́ kan nínú wọn. Àmọ́ bóyá lọ́la yóò pọ̀, yóò sì pọ̀ torílẹ̀ Yorùbá ó padà gba ìdáǹdè. Gbàgbọ́ tèmi nìyẹn, yóò ju 54 lọ láìpẹ́ yìí. Bí àjọ àgbáyé ṣe wá tó, Áfíríkà wà nínú kọ́ńtínẹ́ǹtì tó ní orílẹ̀-èdè tó pọ̀ jù. Wọ́n wá ní summit kan, wọ́n ní àkójọ kan nínú àjọ àgbáyé yìí tí wọ́n ń pè àkójọ yẹn ní security forum wọn. Ṣé ẹ mọ̀ pé wọn ò fi
àwọn ará Áfíríkà wọn ò fẹ́ Áfíríkà kankan síbẹ̀ kò sí aláwọ̀ dúdú kankan nínú àwọn tí ń ṣètò ìṣọ́ àti ààbò nínú ayé àwọn òyìnbó yẹn ò fi èèyàn dúdú sí àárín ara wọn nìkan ló wà kó lè bá a dùn ẹ gbọ́rọ̀ lẹ́nu arábìnrin yìí. One of the most serious issues I have with the United Nations is the fact that Africa is not part of the Security Council. We're talking about 54 countries. A whole continent does not have one person representing Africa when it comes to decision making at the Security Council. You know, every time an African come forward for something that they have to be a decision maker for the world, not just Africa. It's just not possible. I understand. So what can I say? There must be a prescription somewhere that says, Africa, you are not good enough. The UN should see Africa as partners. And the United Nations, definitely, you cannot have 7 countries vetoing everything. When it comes to Africa issue, it is those 7 countries. Who are the countries that are actually exploiting Africa? They're the ones who have the veto power to make decision on anything that has to do with Africa. So for me, I think that is wrong. Our mission is to get the United Nations to see Africa not as one country, because that's the mistake they do. When you say I'm from Africa, they say, oh, you're from Nigeria. I said, no, Nigeria is one country in Africa. You know, we have 54 countries in Africa. So see us as a continent that what Africa gives to the world, Europe don't have it, America don't have it, Asia don't have it. Because we are not mining in China, we are not doing any mining in America or mining in Europe. But they're doing it in every part of Africa. Not just Sierra Leone, go to Democratic Republic of Congo, go to Botswana, go to Angola, go everywhere there is mineral resources. It is the West and the Chinese who are there. Wọn pé tí wàá gbọ́ lẹ́nu obìnrin dáadáa yóò yé yín ọ̀rọ̀ tí mò ń sọ. 54 countries ní Africa o. Ṣé mọ̀ pé a ní èèyàn kankan tí ń sojú wa tí represent wa nínú àjọ ìgbìmọ̀ tó ń ṣètò ààbò nínú ayé. Nǹkan táwọn òyìnbó yẹn dá nìyẹn. Torí ẹ̀ rí i pé ní Africa gbogbo nǹkan àlùmọ́ọ́nì táwa ní láfíríkà ń bí làwọn òyìnbó yẹn lẹ́ẹ̀ máa bá wọn bẹ̀. Mélòó ni nǹkan àlùmọ́ọ́nì wọn tẹ́ bẹ́yẹ̀ dúdú sí lọ́n wà? Mélòó? Ẹ̀yin ènìyàn wa ẹ lọ fúnra yín brain torí ẹ̀ mo fi ń sọ pé ṣẹ̀dá most àwọn tó lead wa láfíríkà pátá amukun mẹ́kọ̀ọ́ ló pọ̀ jù. Àwọn tó jẹ́ pé tó bá ti lọ mítì yẹn lẹ́yìn kí wọ́n lọ máa bí wọ́n ṣe tọrọ owó tí president yóò bá kúrò láfíríkà tí ó lọ sí kíní mítì wọn tó máa ń ṣe lágbàáyé. Èrò wọn ni pé àwọn wá investor lọ, àwọn tí wọ́n invest Africa. Èrò wọn ni pé àwọn wá ojú àánú lọ. Ẹ lè gbọ́ káwọn lọ bẹ̀ kí wọ́n champion opinion kan ẹ lè rí nítorí pé ẹ̀rù òyìnbó máa bà wọ́n. Òun ló jẹ́ kí Nàìjíríà wà nù mess tá a wà lénìí. Ló jẹ́ ká wà nù mess. Níjọ́ tí bàbá Bọ́lá Ahmed Tinubu lọ bá King of England tán lọ bá Charles. Níjọ́ náà lọ́hùn-ún expectation mi ni pé ó yẹ kí wọ́n sọ fún Charles pé ẹ jáwọ́ lọ́rọ̀ Nàìjíríà, ẹ jáwọ́ lọ́rọ̀ gbogbo nǹkan tí wọ́n ń ṣe lórí ilẹ̀ wa ń bí gbogbo ẹ̀ là ń rí. Àwa tá a jẹ́ ọ̀dọ́ à ń rí. Àmọ́ pé British lọ̀tá wa àwọn ni wọn ò jẹ́ kí Nàìjíríà gbádùn. Àwọn náà wọ́n fẹ́ hand over power fún wa tí wọ́n hand over wa lé Fúlàní lọ́wọ́ tí wọ́n jẹ́ kí Fúlàní ó máa ríra wọn bí èèyàn gidi lórílẹ̀‐èdè lórí soil wa lénìí. Fúlàní tí ì sára wa àwọn ilẹ̀ gbéjọba orílẹ̀‐èdè ilé lọ́wọ́ ẹ̀dẹ̀ mọ́ history. Nítorí ẹ̀ ni tẹ́ bá ti rí British tẹ́ bá rí jò British ní kọ́kọ́ pakẹ́ tó pé jò. Ẹ máa jẹ́ kí wọ́n mọ̀ ẹgbẹ́ gbogbo ẹ̀dá tí bá ti ń bá ilẹ̀ yín ṣọ̀tá ọ̀tá yín ni. Ẹ má ti torí pé ẹ̀yin fẹ́ gba nǹkan lénìí ẹ̀yin fẹ́ ṣe títí kẹ́yìn lè rọ́nà lọ. Ọ̀tá yín ni yóò ṣèdènà dàwọn ọmọ àrọ́mọdọ́mọ yín lọ́jọ́ ọ̀la. Kò sí owó tẹ̀yìn tẹ́ jẹ́ leaders wálé kó wa mọ́ lénìí tó lè wúlò fún yín nígbà táwọn ọmọ yín náà bá padà bọ́ sí abẹ́ ìpayín kékeré wọn. Àwa wà ń bẹ̀ lénìí
British ti ọjọ́ iwájú àwọn ọmọ orílẹ̀-èdè yìí British ti tọwọ́ bọ̀, wọn ò jẹ́ onígbádùn, wọn ò jẹ́ onísinmi, wọn ò jẹ́ kẹ́kọ́nọ́mì wọn gbádùn, àwa ti mọ̀. Ṣùgbọ́n àwọn ọmọ tí ń bọ̀ lọ́la tẹ́yìn ń rò pé tẹ́yìn bẹ́yìn ṣe lówó lọ́wọ́ lónìí, àwọn ọmọ yín àrọ́mọdọ́mọ yín ò lè bọ́ sí irúkọ̀ ní ìsáwá wà lénìí. Mọ bọ́ọ̀lù ó ti rí, nítorí ènìyàn fi máa ń ṣe dáadáa lẹ̀ lénìí nítorí ọ̀la Àṣàkẹ́, ọ̀la tá a mọ tí ó bí. British lọ́tà wa o, ṣẹ́yìn náà ti rí káàkiri ayé, gbogbo ayé lórí pé Áfíríkà tí ò dìde, tá à ń rápálá, àní nǹkan kan, àjáde kúrò nínú sẹ́ẹ̀lì tá a wà, àwọn ọwọ́ ó lọ́wọ́ jàkà àwọn òyìnbó yìí nínú. Àwọn á dúró à ń gbà mára, à ń retí kọ́lọ́hún sọ̀kalẹ̀ kó wá gbà wá lọ́wọ́ wọn. Ọlọ́run kan ló gbà wá o, àwa là á gbára wa lọ́wọ́ wọn. Gbogbo summit tó ń ṣe tẹ́ ẹ bá ti lọ bẹ̀, ẹ máa sọ jáde pé ẹja àkànná lọ́rùn Áfíríkà. Ẹ má máa bẹ̀rù mọ́ àti sọ̀rọ̀, kò sí nǹkan tó fẹ́ ṣe, kò sí. Ẹ jẹ́ ká yé orí pé orí ìjà yẹn lẹ́kúlé lórí. Nígbà tí Sankara kú, àmọ̀ fáwọn náà pa, gbàtà pa Gaddafi Libya, àmọ̀ fáwọn náà bá tiẹ̀ jẹ́. Àmọ́ tó ń fojú Traoré Burkina Faso, àmọ́ kan tó ń fi rí lọ́wọ́lọ́wọ́. Kí ni ìwúlò òyìnbó nínú ìrìn àjò wa láfíríkà? Dèní àṣewà ń bẹ̀, a lè dá ordinary sweater, a lè dá ṣe. Ordinary sweater, a lè dá ṣe. Bàtà a lè ṣe tá a bá ti rí bàtà ìtàló, àwọ̀ bàtà. Kí wọ́n á lè gbéṣẹ́ ayé èèyàn dúdú? Ordinary security ayé wọn ò fi wá sínú ẹ̀. Torá mà pé a lè dá ara wa sọ ní ìgbà tó máa fẹ́ sọ àgbáyé. Ìgbàgbọ́ tó ní nìyẹn. Kí ló fún aláṣọ láti pé kí ìsàwọn ló dẹ insecurity sórí ilé yẹn dúdú pé ká má ní sinmi? Ìdí nìyí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ leaders Africa, irú bàbá Bọ́lá Ahmed Tinubu, tẹ́ ẹ bá lọ summit ẹ máa sọ̀rọ̀, ẹ wọlá èjì tẹ́yìn wà lénìí, ẹ sọ̀rọ̀, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ìmọ̀ náwó sọ́dọ̀ wa láfíríkà náà fi báyé wa jẹ́. Àwọn náà da ọ̀rọ̀ orílẹ̀-èdè irú. Ẹ gbọ́ nǹkan tí Rufai Oseni sọ, ẹ gbọ́ tí Rufai Oseni tó sọ. I don't want people to suffer. I play in that space. I do a lot of advocacy for people. But Ayo, we need to jolt our leaders. Ayo, what happened to this country? We are seeing the likes of the Machimogu. We have seen the likes of Malami, forfeiture and everything. We need to jolt our country back. Ayo, I cry for Nigeria this morning. Let me read something to you. Why I'm crying, why I scream sometimes for this country. On the 23rd of December 1974, Nigeria signed a long-term borrowing agreement with the World Bank. Under this agreement, Nigeria provided $240 million in net resources to the World Bank reserves. And we're borrowing World Bank money. We were lending. We're lending World Bank money to do development projects for other countries. In 1975, we also lent 120 million to the IMF. This country was not depending on aid in the 70s. I feel like crying this morning. What has happened to this country? And because people are looting the country dry. The same country that was lending World Bank money, $240 million in the 70s. In that same 70s, do you know that Britain was going to the World Bank to loan money because they had an economic crisis? That time we were lending them money. All right, Dr. Batu. Ẹ wọ̀rọ̀ tí Rufai Oseni sọ 1974 la yá World Bank lówó, àyá World Bank ní $240 million. Nigerian government kéèyàn kó owó rọ̀gùnrọ̀gùn irú yẹn, kéèyàn tó lè kóró owó yẹn kó fún World Bank. Ẹ wo iye tí ó wà ní àpò àsùnwọ̀n orílẹ̀-èdè yìí nígbà yẹn. Ẹnu afẹ́ ní tó ìlọ́po mẹ́wàá rú owó yìí ká tó lè kó ìdákanú ẹ̀ fún World Bank. Nígbà tó di 75, IMF náà tún wá, a tó fáwọn náà ní $120 million loan. Lénìí àwa làwọn lọ ń yálò lọ́wọ́ IMF. IMF àmọ́ dictate ọjọ́ iwájú wa fún wa. Ṣé ẹ rò pé gbogbo wa ò ní rí ní bá ìtàn yìí ni? Òun là á ti ń pa lónìí tó sì tún wà nínú rẹ́kọ̀dù for life. Àwọn àrọ́mọdọ́mọ máa rí. Èpè ní gbogbo ìtẹ́ ti ṣáájú orílẹ̀-èdè, èpè lẹ́ẹ̀mọ gbà èpè.
ìpè tí ìjẹ́kọ́ ọmọ olè oyè ìpè lẹ́yìn má gbà ẹ máa lọ ẹ kàn máa gbójú sókè ẹ máa náwó wa lọ ẹ máa lẹ́nu lọ sọ́mìtì fún kínní tí ò yí ìdí èso rere tí ò mú kankan wá fáwọn tẹ́ ń gọ́fàn ẹ máa láàgbọ́dọ̀ fagídí ṣe pẹ̀lú wọn àìfagídí ṣe pẹ̀lú wọn ló jẹ́ àkọ́ntínú láti máa wà nóyà inú òṣì àtòsí. àìfagídí ṣe àwọn ibì kan wà tẹ́ ti fagídí ṣe kó lè bá a nítumọ̀. ordinary ṣíbí tí wọ́n fi ń jẹun a lè dá ṣe áfíríkà ò lè dá ṣe tá a bá ti ròyìn bó wà láǹbá yàrá lọ ọ̀làǹbá yàrá lọ tó àní jù báyìí lọ lórí ìkànnì ilé nìí títí tá a fi mọ mákọ̀tún ètò mi wá èmi tí ń tòótọ́ bàbá àṣà.